Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ọ̀dẹ̀ ọ̀dà bí arúgbó eléyìí mo kí yín, ọmọdé eléyìí mo kí yín, ọkùnrin eléyìí mo kí yín, obìnrin eléyìí mo kí yín. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o, agbára Elédùà. Mo wá síbí yìí ní àti wá dá a lẹ́kọ̀ọ́ kékeré kan, ìdènà àṣàsí. Kí ni mo pè é? Ìdènà àṣàsí. Síwájú kí n tó máa bá ọ̀rọ̀ mi bọ̀, àwọn èèyàn pè mí láti ìlú òyìnbó káàkiri pé bàbá kí ló dé ẹ̀ máa bá wa sọ̀túnmọ̀ àlámọ́ni àti nípa ìràwọ̀ tẹ́ ẹ̀ máa sọmọ níbẹ̀ ni. Mo ní ẹ̀kọ́ méjì ò ṣeé jẹ lẹ́ẹ̀kan náà, ọ̀kọ̀ọ̀kan là á máa jẹ. Mo ní ẹ ṣe sùúrù fún mi, a bá yín sọ láìpẹ́. Débi pé tá a bá fẹ́ fi ewé àtegbò bíi mélòó kan lẹ̀, a máa sọ̀túnmọ̀ àlá fún wa. Lórí kí ni jẹ́ ìràwọ̀, a sì máa mẹ́nubà òun náà. A máa mẹ́nubà á. Ṣé mọ ohun tí àwọn baba wa ń pè ní kùkùté? Wọ́n á ní kùkùté ò gbọ́dọ̀ mira, ẹni ó mi kùkùté ara ẹ̀ ló mì o. Kùkùté lẹ̀ ń wò yìí, ṣé ẹ ti ráwòrán kùkùté? Kùkùté nì. Ẹ gbìyànjú kẹ́ palá igi yòówù tó bá ti jẹ́ kùkùté, kùkùté ẹ̀gẹ́ ẹ̀ra ẹ̀gẹ́ lára igi yẹn. Ẹ ti gé lára rẹ̀. Ẹ wàá lọ wá ìgbò túdè yọ pọ̀, kò níye, ẹ kó lé lórí. Odidi orí ọká ńlá kan ẹ fi lé lórí. Ẹ gbọ́ mo wí o, odidi orí ọká ẹ fi lé lórí. Ẹ wàá lọ agbo ọ̀gẹ̀dẹ̀. Ṣé mọ̀ pé bọ́gẹ̀dẹ̀ bá dúró, aṣọ rẹ̀ máa ya wọn lára ni. Àwọn ewé rẹ̀ tó ti gbẹ tó ya wọn lára wọn, àwọn tó ya wọn lára wọn, ẹ kò sí. Ẹ bó dídí atare kankun. Kí lẹ wí? Àní ẹ bó dídí atare kankun. Ṣíọ. Ẹ wàá jò. Ẹ jò. Àìlòṣẹ́ ìlóòrò orí ìjókòó láti lò. Tí wọ́n bá ṣàṣì ọ, ara ó máa fu ọ́, ara ó máa mì ọ́. Wọ́n gan máa fura pé nǹkan kan ṣẹlẹ̀. Yọ padà lọ bẹ́ni tó ṣe o. Tó bá jẹ́ àránsí lọ́rán sí ọ, yóò forí ẹ̀ gbé o. Lọ́dàn o. Sí òjú mu ta kà lọ ọtán, ẹ bí mi èmi mo fún yín. Ẹ béèrè sí àlẹ́ mi lèmi fún yín. Ẹ lọ ṣe. Bí ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí mi lásọ rẹ̀ ya mọ́ lára ẹni ọba ní bákan tòun. Ọmọ inú ọ̀ká ní sekú pọ́ká. Ọ̀gbọ́ ni. Lọ́sẹ̀. Eléyìí ẹsẹ̀ má darí kàn ọ́. Ìdènà àṣàsí ni. Ọjọ́ pásítọ̀ oníjọ ni. Ọ̀gá ilé iṣẹ́ kan ni ọ́ ni, tíṣà ni ọ́ ni, ọ̀ ń tajà lọ́jà ni. Ẹ máa pa àwọn tó ń tajà lọ́wọ́ máa porí ara wọn. Lọ́sẹ̀ máa tá sára, àbójú olóṣèlú máa tá sára. Máa tá sára. Kódà bí wọ́n bá ń rojọ́ rẹ̀ tó wọn bá mẹ́nu kó, wọ́n máa fọwọ́ ara wọn síra wọn ni. Lọ́ọ́ dán wò, mo fún ọ pé o. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n
ọmọ ọ̀dọ̀ àgbà a wà ní kíláàsì lónìí tí n bá fún yín lẹ́yìn tán tó fún yín ní iṣẹ́ kan sí ọ̀yà mú nọ́mbà mi ẹ̀ mọ́ ọ́dọ̀ +23480 3298 3298 gbọ́ dáadáa +23480 3298 3298 gbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111 tó bá pè méjèèjì dàrẹ́tì tí ó bá lọ n ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni pè mí lórí WhatsApp ń dọ̀ lóhùn yẹ fún nọ́mbà abẹ̀nẹ̀ kan sí +22954 65 1928 +22954 65 1928 yọ baramu kò ní gbòdì ẹ̀yin ará Abidjan ẹ̀kọ́ ojú lọ́nà lágbára Ọlọ́run títí ìjọ Jímọ̀ yìí ti wà lórílẹ̀‐èdè Benin gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀ mí ṣẹlẹ̀ ẹgbà sẹ́yìn o tọba bẹ̀ wá ń ṣẹ́ tọba ní abọ́ fi DHL gbé wọ lọ́sànwó ẹ̀ gbogbo àwọn ètò wa tó ti lọ ọ́díò fídíò mi ní àwọn fídíò ọjọ́ pípẹ́ tẹ́ bá gbọ́ ni pé ẹbẹ̀ wá ẹbẹ̀ máa béèrè lórí ẹ̀ mo ní private group lọ́tọ̀ owó ni wọ́n ń sanwó bẹ̀ ó sì máa sanwó lóṣù mo sì ní public group láǹfààní àti béèrè kankan gbádùn mi ìtọ́jú ara ńlànà ewé àtegbò ni tó mú ìfọ̀kànbalẹ̀ wá kàn sí wa má jẹ́rú ọba o èmi yẹn sàárẹ̀ orí social media ṣùgbọ́n ayé ti gbà bẹ́ẹ̀ bọ́ọ̀ta àwa náà bọ́ọ̀ta ni yóò dára fún wa o kò ní dálẹ̀ mọ́ wa lọ́wọ́ ire o kàbìtì ire o kàbìtì ire kàbìtì ọmọ yín ní dáhùn o.